àwọn tó ń gbà ẹ̀ tí wọ́n gbọ́ Yorùbá gangan mo fẹ́ jọ fún ègùn ẹ̀rùn ìsìn o ègùn fẹ́jọ ẹ̀rùn mọ̀ kó gbọ́ Yorùbá tí mo sọ látara gbẹgbà gbogbo korí tó ń mú àti àyè má tẹ̀gbọ́n tó yẹ kó gbọ́ èrè tí mo sọ ẹ̀rùn korí tó ń mú tó fà gbó ojú ẹ̀rọ kòkòkò báyìí ó fẹ́ para rẹ̀ torí fẹ́ ṣàyè ààrẹ Friday ra wà yóò òrìrọ̀ mọ́ òrìrọ̀ for the next 1 month òrìrọ̀ sí Paris òrìrọ̀ sí night club òrìrọ̀ ṣe fàájì kankan òrìmùgbó òrìfà kankan mọ̀ pé ó ṣe fún punishment nírun ẹ̀ kò tẹ́ ẹ̀ rọrùn kò marriage ẹ̀ bẹ́ẹ̀ tó yí ẹ̀ bẹ́ẹ̀ yẹn marriage ẹ̀ kó máa lò bẹ́ẹ̀ kó máa lo ayé tó dáa gangan ṣe ojú Ramadan èdè máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ tàbí rẹ́sà á pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rìn tó wá lè di tó máa ṣe fún ẹ̀ṣẹ̀ wọn àwọn àròyìn àyẹ̀wò àtàlàfíà tó yẹ mẹ́yìn ṣe nǹkan tí mi ń tra àti sọ fún ẹ̀ gangan ṣe ní ẹ̀ àǹtí mọ́láfà àǹtí bíríkì àǹtí gbogbo ẹ̀yàn àǹtìṣá pẹ̀lú bọ̀dà ṣẹ̀bọ̀n orí ẹ̀yìn rẹ̀ ṣe tẹ́ ń fà kẹ́míkà yẹn ń pò kẹ́míkà pọ̀ mo yẹ ẹ̀rín ṣe ẹ̀wọ̀n àpò kẹ́míkà pọ̀ mọ́ mo dàbọ̀ gbọ́.